Aláròyé máa wí o. Alade Gbade o, ọba Ọlakulẹyin di Olubadan ilẹ̀ Ibadan. Ìgbà ọ̀tun ti bẹ̀rẹ̀ nílẹ̀ Ìbàdàn báyìí pẹ̀lú bí ọba ìlú ọ̀hún tuntun ṣe gorí ìtẹ́ tí ọba Akínlóyè Ọlálérè Owólabí Ọlakulẹyin sì di Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù keje ọdún 2024 tá a wà yìí. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu, ẹni tí olóyè Adébáyọ̀ Adélábù tó jẹ́ mínísítà fún ohun àmúṣagbára ṣojú ẹ̀ ló léwájú àwọn àlejò pàtàkì tó yẹ ètò ọ̀hún sí, níbi tá a ti rí gómìnà ìpínlẹ̀ Ògùn àti aṣojú àwọn gómìnà ilẹ̀ Yorùbá gbogbo. Àwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ Yorùbá ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ló sì ṣáájú gbogbo wọn, nígbàtí Sultan ti ilẹ̀ Sokoto Saad Abubakar, ẹni tó ti dé síbàdàn láti ọjọ́ ìwúyè kọ̀la ṣáájú àwọn ọba tó wá láti ẹ̀yìn odi ilẹ̀ Yorùbá. Ètùtù lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n kọ́kọ́ ṣe fún Olúbàdàn tuntun lágbolé Lábọ́sìndé, níbi tí olúwo ilẹ̀ Ìbàdàn ti jáwé oyè lé ọba Ọlákùlẹ́yìn lórí, tí ọba tuntun náà sì ṣí igbá, àti ní ilé ìbílẹ̀ Ọ̀sẹ́méjì, níbi tí wọ́n ti ṣorò fọ́ba tuntun tí wọ́n sì dé ládé. Àràbà ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ olú ìṣẹ̀ṣe ìlú ọ̀hún, Àràbà Ifálérè Ọ̀dẹ́gbèmí ló darí ètò gbogbo tó wáyé lójúbọ Ọ̀sẹ́méjì. Òun ló mú Olúbàdàn wọ ìpèbí níbi tí wọ́n ti ṣorò ọba fún ọba Ọlákùlẹ́yìn. Lẹ́yìn náà lolúbàdàn tuntun kọrí sí gbọ̀ngàn Màpó, níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti gbé ọ̀pá àṣẹ lé e lọ́wọ́ pẹ̀lú ìwé ẹ̀rí. Gómìnà Mákindé, ẹni tó dé sí gbọ̀ngàn Màpó láago 7:07 lọ́mọọba Dàpọ̀ Abíọ́dún tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn kọ́wọ́rìn pẹ̀lú ẹ̀. Nígbà tó ń gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lé ọba Ọlákùlẹ́yìn lọ́wọ́, gómìnà Mákindé sọ pé èmi ẹnjiníà Ṣèyí Mákindé tí mo jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìbámu pẹ̀lú oyè jíjẹ ní ìpínlẹ̀ yìí tọdún 2000, mo gbé ọ̀pá àṣẹ lé ọba Ọlákùlẹ́yìn lọ́wọ́, èyí tó ń lù ú lóǹtẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn 43. Lójú ẹsẹ̀ lọ́ba Ọlákùlẹ́yìn sì ti kí gbogbo Ìbàdàn tó sì súre pé igbá tóun yóò tu gbogbo ìlú lára. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa, yàtọ̀ sí yẹn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Ìbàdàn tí wọ́n yẹ́ mi sí tí wọ́n sì pọ́n mi lé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wọn o. Ìbàdàn yóò máa lọ sókè ní Nàìjíríà, kò sì ní bàjẹ́. Gbogbo àwọn kábíyèsí tí wọ́n wá yẹ́ wa sí, Ọlọ́run yóò máa pọ́n wọn lé o. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ aṣojú ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, mo dúpẹ́ púpọ̀, ẹ ṣeun o. Lẹ́yìn náà ni gómìnà Abíọ́dún sọ pé bí ọba Ọlákùlẹ́yìn ṣe gorí ìtẹ́ yìí jẹ́ àpẹẹrẹ ìgbà tuntun nílẹ̀ Ìbàdàn. Lórúkọ àwọn gómìnà 17 nílẹ̀ yìí, èmi náà kí ọba Ọlákùlẹ́yìn kú oríire pẹ̀lú gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn pátápátá. Pẹ̀lú àwọn 42 tí wọ́n ti jẹ ṣáájú, ọba Ọlákùlẹ́yìn ní Olúbàdàn 43. Òun sì ní Olúbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ gún wà sórí ìtẹ́ láàfin ilẹ̀ Ìbàdàn tuntun, èyí tí wọ́n ṣí lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù tá a wà yìí. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.